àwọn lẹ́yìn àwọn ọmọ ṣe kíni o wọ́n mọ̀ bá wa ká lọ. So lákọ̀ọ́kọ́ mo tọrọ gáfárà pé mi ò ní lè gbé àwòrán mi so sí orí ẹ̀rọ ní èní. So ìdí ni wípé ẹ̀rọ mi eléyìí tó máa ń gbé àwòrán wa tí a mọ̀ sí kámẹ́rà kò ṣiṣẹ́ pérépéré. So ẹ má bínú pẹ̀lú bẹ́ẹ̀. So ní èní a máa tẹ̀síwájú níbi tí a dé dúró ẹgbẹ́ tẹ́ ẹ bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá a ṣàlàyé tí a ń pè ní prime number àti prime factor. So òǹkọ̀wé ìwé tá ń lò yìí náà tí a dẹ̀ sì mọ̀ sí Stroud ó ṣàlàyé àwọn òfin eléyìí tó dìrọ̀ mọ́ prime numbers àti prime factors. So ìjẹ́ tí eléyìí bá yé wa a máa tẹ̀síwájú so láti fírémù kejìdínlọ́gbọ̀n lè tí a mọ̀ sí frame 28. So ní èní a máa bẹ̀rẹ̀ ní frame 28 ní èní. So fún àwọn tí a bá ń gbọ́ wa ní orí ìkànnì Facebook so a máa bẹ̀rẹ̀ láti frame 28. So ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n share àpàtì mi. So mi ò bóyá a ti ń rí àpàtì mi tí a mọ̀ sí screen báyìí. Ẹjọ́ tó bá ṣeéṣe tá a bá lè sọ̀rọ̀ ní orí group bóyá ká dákun ká bá mi tẹ̀ pé bóyá a ti ń rí àbí a ti rí. Èmi nígbàgbọ́ pé a ti mọ̀ rí dáadáa. So mo nígbàgbọ́ pé a ti mọ̀ rí dáadáa. So lónìí a máa bẹ̀rẹ̀ ní fírémù ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n gẹ́gẹ́ bí mo ṣe sọ eléyìí tí a ń pè ní kíni o fractions, ratios and percentage. So fraction, ratios and percentage. Pé tá a bá wo ìwé tí a ń tẹ̀lé nínú ẹ̀kọ́ àkọ́kọ́ eléyìí tí ó kọ́kọ́ wà so nínú fírémù náà ni a ń pè ní kíni o division of integers. Tá a bá gbàgbé ní ibi ẹ̀kọ́ kejì ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn a ṣàlàyé àwọn tí division jẹ́ a sọ pé òun ni kíni òun ni quotient. So ṣùgbọ́n yín tí ó ń kọ̀wé tó tún fẹ́ fàyọ tó tún fi mú division yìí wá òun náà ni kó tún fẹ́ ṣe kíni o ó fẹ́ ṣàlàyé ohun tí a ń pè ní fraction fún wa. Ó fẹ́ ṣàlàyé ohun tí a ń pè ní fractions fún wa. Kí ni a ń pè ní fraction? So òǹkọ̀wé ní fraction ni nọ́mbà kan tó jẹ́ pé a mọ̀ kọ́ pẹ̀lú pé kíni o pẹ̀lú integer kan divided by integer mìíràn. So ti yé mi báwọn bí gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 2 divided by 5. So ti yé báyìí ẹ má gbàgbé pé division mo la lè kọ́ olùfà táwọn a sọ pé division ni àbí mo dẹ̀ ṣàlàyé fún wa lọ́jọ́ ní pé 2 yìí òun là ń pè ní kíni o òun là ń pè ní dividend in tí a fẹ́ divide ẹ ti gẹ́ báwọn. So in tá a fi mọ́ divide òun là ń pè ní kíni o òun là ń pè ní ìfàìsọ. So in tá a máa wá ní gẹ́gẹ́ bí èsì division wa òun là ń pè ní quotient. So 2/5 báyìí fraction ni o. So 2/5 fraction tó bá jẹ́ pé a ní integer kan divided by integer mìíràn so yóò mọ̀ fún wa ní fraction. Eléyìí tó wá wà lókè yìí òun là ń pè ní kíni o òun là ń pè ní numerator. Òun là ń pè ní numerator. Mo bá ń bá mi ká lọ. So ní eléyìí tí ó wà nísàlẹ̀ wọ́n mọ̀ jẹ́ kíni o òun yóò mọ̀ jẹ́ denominator. Ajá sí pé numerator mi nínú tí mo kọ 2/5 rí a máa sọ pé 2/5 or 2 divided by 5. So a mọ̀ pé ní kíni 2 mi ó mọ̀ jẹ́ numerator tí 5 ó dẹ̀ ṣe mọ̀ jẹ́ denominator. So torí pé fraction wa jẹ́ pé n tá a máa ń kọ pẹ̀lú pé kíni o integer kan divided by integer mìíràn ẹ má gbàgbé pẹ̀lú ẹ̀kọ́ tá a ti kọ́ síwájú a sọ pé integer a sọ ìtumọ̀ integer fún wa.
so tá bá ní pé integer kan tó tún wá divide integer mìíràn in tá mọ̀ ń pé irú division bá wọn la máa ń pè ní ratio tó ti wá bá so ratio gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní p ratio q ẹ̀rí p ratio q yóò mọ̀ dá ìtumọ̀ náà ni pé kí ni o p divided by q ìtumọ̀ náà ni pé kí ni p divided by q ẹ wá rí nọ́mbà tá a bá lè kọ báyìí ní numerator àti denominator tó jẹ́ pé tó wà numerator àti denominator náà integers ni wọ́n so yóò mọ̀ fún wa ní kíni yóò tún mọ̀ fún wa ní nọ́mbà mìíràn ẹ ti gẹ́ ẹ̀ bá ẹ mọ́ gbàgbé pé nínú ẹ̀kọ́ tó kọjá mo ṣàlàyé pé tá a bá ní integer kan táwa rò pọ̀ mọ́ integer mìíràn kí ni ó mọ̀ fún wa yóò mọ̀ fún wa ní integer tá a bá ní integer kan tá a bá yọ kó nu integer mìíràn kí lóun náà mọ̀ fún wa yóò mọ̀ fún wa ní integer tá a bá ní integer kan táwa divide ẹ̀ pẹ̀lú integer mìíràn ó lè fún wa ní integer ó dẹ̀ sì lè mọ́ fún wa ní integer tó bá lọ fún wa ní tí a ń pè ní kíni o tí a ń pè ní fraction báyìí so yóò mọ̀ fún wa ní agbọ́nrin nọ́mbà mìíràn eléyìí tí a ń pè ní kíni o tí a ń pè ní rational number so tí a ń pè ní rational number mo rò bóyé so ajá sí pé tá a bá ní rational number ní àwọn nọ́mbà tá a lè kọ ní fraction kódà bẹ́ẹ̀ bá wo inú ìwé mìíràn wọ́n máa ń pe rational number gẹ́gẹ́ bí kíni o wọ́n máa ń pè gẹ́gẹ́ bí fractional number ẹ wá rí fraction tá à ń sọ yìí tí mo ló lè jẹ́ kíni o numerator over denominator ọ̀nà mẹ́ta ló pín sí o gẹ́gẹ́ bí òǹkọ̀wé ọ̀gá wa Stroud gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣàlàyé wọ́n ní fraction ṣe kíni ó pín sí ọ̀nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ eléyìí tí fraction pín sí òun náà ni à ń pè ní kíni o proper fraction àti mọ̀ tí à ń pè ní numerator adẹ̀sí ti mọ̀ tí à ń pè ní denominator numerator ni nọ́mbà tá a kọ sókè ká tó kọ over tàbí divided by tá a mọ̀ wí yẹn tó ti bá èyí tó wà ní d lẹ́yìn tá a ti kọ over tàbí divided by tán òun là ń pè ní denominator tó bá ti wá jẹ́ pé tó wà lókè bá lọ kéré sí tó wà nísàlẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nọ́mbà tí mo kọ lẹ́ẹ̀kan 2/5 ẹ rí pé tá a bá wò dáadáa èwo ló kéré jù so ẹ rí pé 2 ṣe kí ni o ó kéré sí 5 ọ̀yà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 7/10 ẹ rí pé 7 náà ṣe kí ni o ó kéré sí 10 tàbí ké ní 1/100 tó bá ti lè jẹ́ pé nọ́mbà tó bá wà lókè bá kéré sí tó wà nísàlẹ̀ tí a mọ̀ sí denominator bá ti kéré sí denominator ajá sí pé a máa sọ pé kí ni o proper fraction ẹ rí pé ó proper tí wọ́n bá ní nǹkan proper òun náà ni pé kí ni ó dára ó proper kó jẹ́ pé kéèyàn gbé kágbàlagbà gbé ọmọ ọdún kan ní kọ́kọ́ lọ́rùn káàbọ̀ ọmọ ọdún mẹ́wàá ni mí sẹ́yìn bó ṣe kí ni ó tọ́ kí n gbé ọmọ ọdún kan ní kọ́kọ́ lọ́rùn tó ti yẹ báwọn tó bá ti lè jẹ́ pé tó wà lókè òun tó bá kéré sí tó wà nísàlẹ̀ proper fraction yẹn nínú àwọn ọ̀nà míì tí wọ́n pín fraction sí òun náà ni a ń pè ní kí ni o improper fraction gbogbo rẹ̀ náà ṣe rí a sọ pé proper fraction lè yí tó jẹ́ pé kí ni o nọ́mbà tó kéré yóò wà ní denominator sí eléyìí tó jẹ́ pé kí ni o èyí tó tóbi ju numerator ló mọ̀ wà ní denominator gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí mo fún wa wá rí improper fraction bákan náà ẹ̀wẹ̀ òun náà ni àwọn eléyìí tó jẹ́ pé kí ni o nọ́mbà tó wà lókè yóò mọ̀ ṣe kí ni o yóò mọ̀ ju nọ́mbà tó wà nídìí lọ àti pé kí ni o numerator wa yóò mọ̀ ju denominator lọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tàbí fún mi lápẹẹrẹ àǹtí àlímọ̀ ṣe fún mi lápẹẹrẹ kan improper fraction pẹ̀lú àlàyé tí mo ṣe. Bí 25 divided by 5. 25 divided by 5 ẹ ṣeun so 25 divided by 5 ẹ rí i pé improper fraction ni so tí wàá dó máa padà ṣàlàyé kọ̀ọ̀kan lórí eléyìí tẹ́ ṣe kíni o eléyìí tẹ́ ṣe yẹn Ayọ̀mídé káàbọ̀ ọpẹ́dé ọ̀yà àpẹẹrẹ mìíràn kọ́ ká ní kíni o 50 divided by 3 so 50 divided by 3 ẹ rí i pé tẹ́ bá ṣàkíyèsí nọ́mbà tó wà ní kíni o nọ́mbà tó wà lókè ó pọ̀ ju nọ́mbà tó wà nísàlẹ̀ lọ so tá bá ti ṣe kíni o tí numerator wa bá ti ju denominator lọ a máa ní proper fraction pé pẹ̀lú àlàyé tí mo ṣe ní àkọ́kọ́ ó tọ́ kó jẹ́ pé èmi tí mo jẹ́ bí ọmọ ọdún mẹ́wàá kí n gbé ẹni tó jẹ́ ọmọ ọdún méjì kọ́kọ́ lọ́rùn ṣe ẹ̀pọ́rùn ní wọ̀ mí ó proper tí numerator bá kéré sí denominator ó tọ́ ṣùgbọ́n kò ní mọ tọ́ kí wá ní ẹbí wọn náà ti ń jẹ gbádùn látẹ̀ẹ̀kan ìrẹ́ ọmọ ọdún méjì ọ̀yá wá gbé mi náà kọ́kọ́ lọ́rùn kí n wá gun
ọmọ ọdún méjì lọ́rùn ẹ rí pé kò ṣe kí ni kò tán ẹ rí pé tí wọ́n bá gbé àṣẹ fẹ́ pa ni so improper fraction nìyẹn. ọ̀nà kẹta ilé tó kún fraction sí òun náà ni à ń pè ní kí ni o mixed fraction. nínú àwọn ìwé mìíràn wọ́n máa ń pè ní kí ni o wọ́n tún máa pè ní mixed number. so tẹ́ bá dé náà àwọn míì tí wọ́n bá kọ́ ní mixed fraction tó kọ́ mixed number kan kan náà sọ kí ni wọ́n á ní mixed number tàbí mixed fraction. òun náà ni tó bá jẹ́ pa ní àkójọ integer kan àti proper fraction. tó ti wá bá wọn tá bá ní àkójọpọ̀ integer kan àti proper fraction gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 2 ẹ ti rí ẹ rí pé integer ni 2 yìí integer ni tí bá ní proper fraction pẹ̀lú rẹ̀ bóyá 2/5 ajá sí pé yóò máa ní jẹ́ kí ni o a mọ̀ pé ní 2 number 2/5 tó ti bá ilé là ń pè ní mixed fraction. bóyá ta ni ó fún mi lápẹẹrẹ rẹ̀ kan sí àǹtí àlímọ̀ àpẹẹrẹ rẹ̀ kan sí olóyè Fatai mi mọ ẹni tó wà ń bẹ̀bẹ̀ ṣé ẹ jẹ́ ká jọ ṣe papọ̀. Ọ̀yá àpẹẹrẹ mìíràn. Ti mixed fraction àbí? Bẹ́ẹ̀ni. Okay. 2 number 4/5. 2 number 4/5. Ẹ rí pé tẹ́ bá wò 2 yìí náà integer ni o. Èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó náà jẹ́ kí ni? Ó náà jẹ́ tí a pè ní proper fraction. Tẹ́ bá ti ní àkójọpọ̀ tó kó integer àti proper fraction papọ̀. So a mọ̀ ní kí ni? A máa ní mixed fraction tàbí mixed number. In tí ọ̀jọ̀gbọ́n ṣàlàyé ń bíbá yìí tí mo fẹ́ ká mọ̀ náà ni pé kí ni o? Tá bá ní proper fraction, improper fraction, ẹ má gbàgbé mo ní proper fraction lèyí tó yẹ pé kí ni o? Numerator tóbi ju denominator lọ. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 50/3 báyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Ẹ rí i pé ọmọ ọdún 50 ọlọ́jọ́ kò lé ọmọ ọdún mẹ́ta lórí sọ́bálàkà èmù. Ẹ rí i pé kò bálàkà èmù. Ògùn ti wá báyìí. So ọ̀nà ẹ rí i pé àwọn ẹgbẹ́ àṣẹ pa ni ẹ ti gbórí kó lórí rẹ̀ so. A lè gbé improper fraction a lè gbé lọ sí mixed fraction tàbí mixed number. So ti wá báyìí. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a ti gbé lọ síbẹ̀ òun náà ni pé màá ní 3 mil nínú 50. So ti wá báyìí. Ẹ gbé 3 mil láàdé nínú 50. Tó bá dàrú pẹ̀lú àlàyé division ni pé 3 mil láàdé nínú 5 ẹ rí pé 1 yóò kù 2. So eléyìí yóò jẹ́ 16 àbí 2/3. Ẹ rí pé a ṣe kí ni o? Akọ tó ṣẹ́kù ńlẹ̀ 16 láàrin nínú kí ni o 50 yóò ṣẹ́kù mélòó lẹ́ o 2 ẹ wá kọ 2/3 yẹn tó ti yẹ máa ọ̀nà tẹ́lẹ̀ gbàgbé improper fraction ẹ lè gbé lọ sí mixed fraction náà nìyẹn. Mo bù ti yà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá tún ní 16/5 ńkọ́ ẹ rí pé improper fraction lòun náà a ní 5 mil láàrin nínú 16 ẹ rí pé 3 ni o kí ni ó kún lẹ́ o 1/5 ẹ ti yẹ máa 5 bẹ́ẹ̀ fi ń gbé. Ẹ gbé láti kí ni improper fraction àti lọ sí mixed fraction tàbí mixed number. Ọ̀yà bó la tún ṣe lè wá gbé mixed fraction tàbí mixed number lọ sí improper fraction padà òun náà ni pé mo ṣe kí ni o a máa mú tó jẹ́ denominator yà máa multiply whole number pé 5 times 3 yóò jẹ́ 15 plus ní tó wà lókè yóò mọ̀ jẹ́ 16 àbí yóò máa jẹ́ 16/5. Jẹ́ tí eléyìí bá yé wa ṣe lè ní ọ̀nà tí fraction tí ó ṣe kí ni o tí ó pín sí. So ọ̀jọ̀gbọ́n wa ń béèrè lọ́wọ́ wa pé báyìí pé kí ni o ọ̀dà àti mọ̀ proper fraction àti mọ̀ improper fraction bó o ní tó bá lọ ní negative ńkọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní -8/11 ṣé fraction ní sáà lè gbé ní fraction in tó bá jẹ́ negative. Ọ̀yà sáà lè gbé ní fraction tó bá jẹ́ negative ta ni ó sọ fún wa in tó bá jẹ́ negative sáà lè sọ pé fraction. Ẹ gbogbo àwọn ilé tí mo ti ń ṣàlàyé proper fraction ni o improper fraction ni o mixed number ni o ẹ rí pé kí ni o ẹ rí pé positive là ń kọ ẹ mọ́ gbàgbé kí a ní positive a lè kọ láì jẹ́ pé a fi plus sí tó ti máa ṣùgbọ́n negative number tẹ bá gbàgbé láti fi minus sí ẹ̀yin tó ń túmọ̀ sí ni pé kí ni o positive lẹ́ ń sọ. Ọ̀yà mo wá ń béèrè sáà lè sọ pé kí ni sáà lè sọ pé -8/11 in fraction ni ta ni ó dáhùn. Fatai sáà lè sọ pé fraction lòun náà. Mi ì mọ̀. Ọ̀yà pẹ̀lú ọ̀yà tí ò ní jó dàrú ni pé kí ni mo pé bó mo ṣe pé fraction ní nọ́mbà kan tó jẹ́ pé a lè kọ gẹ́gẹ́ bí
integer tí integer kan wà lókè divided by integer mìíràn tí ó wà nísàlẹ̀. Ẹ ti get it out. Tó bá jẹ́ pé o lè kọ integer méjì papọ̀ tó máa ń ní olùfà tí ó fi mọ dáhùn láàrin ó ti di fraction. Ó rí pé tá a bá ní -8/11 báyìí. Ṣé -8 pẹ̀lú definition integer ṣé integer ni àbí integer kan? Èmi ò tẹ́ mọ̀. Integer ni àbí 11 náà integer ni pẹ̀lú àlàyé fraction ajá sí pé -8/11 náà integer fraction mo rò bó ti wá báyìí so ajá sí pé fraction ó lè wáyé ní kíni ó lè wáyé ní positive ó dẹ̀ sì lè wáyé ní negative tí ọ̀jọ̀gbọ́n máa ń sọ tó wá gbà tá a ti mọ̀ pé ó lè wáyé ní negative tó dẹ̀ sì lè wáyé ní positive -8/11 yìí náà kí ni ó máa jẹ́ nínú ọmọ jẹ́ proper fraction torí tó wà ní numerator ó kéré sí denominator oníbèrè. Rárá sir. Ok ẹ ṣeun ìjẹ́ tí eléyìí bá yé wa ẹja ọkà bọ́ sí fíìmù mìíràn tí a mọ̀ sí frame 30 so nínú ìwé náà tí ọ̀jọ̀gbọ́n tó fẹ́ mọ̀ ṣàlàyé fún wa níbẹ̀ òun náà ní kíni o bó la ṣe wá lè multiply fraction papọ̀ nísìnyí báyìí àti mọ̀ tí a ń pè ní fraction pé fraction ní tó yẹ pé kíni o tó bá jẹ́ pé integer kan tó wà lókè tí a mọ̀ sí numerator ó ló fà tí a tún pè ní divided by ìmíràn tó wà ní kíni tó wà denominator kó bá kó jẹ́ positive kó bá jẹ́ negative àti sọ pé kíni o integer ó láṣẹ á multiply wọn papọ̀ náà ni ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé fún wa níbí báyìí òun náà ni pé kíni o tó bá ní fraction méjì tó ti máa tá a dẹ̀ fẹ́ ṣe kíni tá a fẹ́ multiply àwọn méjèèjì papọ̀ ìyìn tá a máa ṣe ni pé kíni o a máa multiply numerator pẹ̀lú numerator denominator pẹ̀lú denominator gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 2 divided by 5 multiplied by 1/7 mo rò bó ti yá báyìí pé fraction kan lélẹ́yìí 2/5 irú fraction ò ní 2/5 yìí pẹ̀lú àlàyé ọ̀yà ẹ̀dàkùn jẹ́ àmọ́ sọ fún ìdùn dáadáa irú fraction ò lè mọ́ ọ̀pá àmọ́ ẹ̀rí pé a fi ṣe kí ni proper fraction ẹ̀ ṣeun 1/7 náà nǹkan proper fraction bàbá fẹ́ multiply rẹ̀ òun náà ni pé kí ni má dáa láàmú numerator pẹ̀lú numerator denominator pẹ̀lú kí ni o denominator ó máa jẹ́ 2 times 1 divided by 5 times 7 tó ti wá bá kí dẹ̀ ni 2 times 1 yóò mọ̀ fún wa ní 2 yóò dẹ̀ ti máa ṣe kí ni o yóò mọ̀ fún wa ní 35 so yóò mọ̀ fún wa ní 35 ọ̀rọ̀ bóyá wa àjá sí pé tí n bá multiply proper fraction méjì papọ̀ so lè fún mi ní improper fraction ẹ jẹ́ n béèrè kápẹ́ bá multiply proper fraction méjì papọ̀ so lè fún mi ní improper fraction ọ̀yà. Tá multiply. Kápẹ́ mo multiply proper fraction méjì papọ̀ ìjẹ́ mo lè ní improper fraction bí. Proper fraction. Bẹ́ẹ̀ ni. Ọ̀yà fún mi bí àpẹẹrẹ o. Proper fraction méjì àbí papọ̀. Kágbé bá multiply proper fraction méjì papọ̀. Okay, kágbé 7/11 times. 7/11 times 3/5. Times 3/5. Yeah, proper fraction náà mo sì ní pẹ̀lú àlàyé yìí. Okay, ẹni ṣe lè fún wa ní improper fraction. So lè sá lè ní improper fraction. Okay, rárá sá. Ṣé tó tọ́ báyìí ni? Ètò pé okay. Ọ̀yà, mo ń gbọ́. Jẹ́ kí n sọ di tí mo fi rò bẹ́ẹ̀. Mo ń gbọ́. Tó pé tó bá jẹ́ ibẹ̀, tó bá jẹ́ báyẹn, ó sọ kó jẹ́ pé gbogbo denominator ta nìyẹn tá bá multiply rẹ̀ papọ̀ ó máa ju result tí numerator yẹn máa fún wa lọ. Iná mo wá sọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹgbẹ́ mo fẹ́ kájọ mọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ń bẹ̀ bí àpẹẹrẹ ṣe kápẹ́ mo ní 2/5 proper fraction àbí okay now tí n bá ní 3/7 náà bákan náà ẹ̀wẹ̀ proper fraction so tí mi bá okay tí n bá ní 4/3 ẹ rí pé pẹ̀lú tí mo gbọ́ yẹ òun náà ni pé kí ni tẹ́ ẹ bá multiply proper fraction méjì papọ̀ in tó súnmọ́ náà ni pé kí láàmú get pẹ̀lú kí ni product àwọn méjèèjì proper fraction náà so tí yà bá so mo fẹ́ ká lóye ní àárín ìyẹn
so ìjẹ́ tí eléyìí bá yé wa ọ̀jọ̀gbọ́n wa ṣàlàyé pé kí tá bá ti mọ̀ bá ṣe lè multiply papọ̀ kí ni ilé yóò máa jẹ́ 5/9 times 2/7 5/9 times 2/7 àti alimọ̀ ẹ bá dá sí kí ni yóò jẹ́ 5/9 times 2/7 pẹ̀lú àlàyé eléyìí tí wọ́n ṣe kí ni yóò máa jẹ́ o. Ṣé wọ́n wá pẹ̀lú wa so pẹ̀lú àlàyé yẹn ajá sí pé multiply numerator pẹ̀lú numerator 5 times 2 divided by denominator pẹ̀lú denominator 9 times 7 èyí ọmọ fún wa ní kí ni 10 divided by 63. Ìjẹ́ tí kí ni o tí eléyìí náà bá yé wa èyí tí a tún pè ní tí ọ̀jọ̀gbọ́n tó tún fẹ́ ṣàlàyé òun náà ni tí a pè ní of. Kí ni of? Ẹ pé mo ṣàlàyé ìgbà tá a kọ́ tí a pè ní precedence rule. Ẹ pé nínú àlàyé precedence rule tí ọ̀jọ̀gbọ́n ṣàlàyé sókè òun náà ni pé kí ni tí ẹ bá ní àwọn simplification àwọn ìṣirò eléyìí tó ṣe kí ni o eléyìí tó lékú ìtẹ́ ẹ̀kọ́ mọ́ ṣe òun náà ni bracket ẹ̀kọ́ wo bracket tó wà bẹ́ẹ̀ àbí tí o bá ṣe bracket ń bẹ̀ ẹ wo láti apá òsì yín tó bá jẹ́ pé multiplication lẹ́ẹ̀kọ́ kan tó bá jẹ́ pé division lẹ́ẹ̀kọ́ kan tàbí multiplication ẹ ṣe òun náà mo sọ pé kí ni kó fara pé kí á pè ní board mass wa mo dẹ̀ ṣàlàyé fún àjọ yẹn pé board mass kì ó túmọ̀ sí pé kí ni o kò túmọ̀ sí pé ó yí off ní sẹ́yìn pé mo sọ́njọ́ nínú tọ́pọ̀lọpọ̀ pé yìí sí náà ni pé off ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé ó yí order ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ lẹ́yìn kí ni o lẹ́yìn bracket ó yẹn òun ni order that is ìṣẹ̀ǹtẹ̀lé èwo ni ó kọ́kọ́ ṣáájú èwo ló kọ́kọ́ ṣe so that's why ní kí ni ọ̀jọ̀gbọ́n fẹ́ tún ìtumọ̀ off sọ dáadáa kí ni wá ní ìtumọ̀ off òun náà ni pé kí ni o a máa ń lo off ká pé bá ní nọ́mbà méjì tàbí tí bá ní fraction méjì tí off wá wà láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní half of half gẹ́gẹ́ bí àpẹẹrẹ so ìtumọ̀ náà ni pé yóò mọ̀ ṣe kí ni o yóò mọ̀ di multiplication tẹ bá ní fraction méjì tí off dá wọn láàrin kí ni mo ní yóò mọ̀ di kí ni o multiplication ilé ọmọ padà máa di half times half kò túmọ̀ sí pé wọ́n jọjọ ra wọn tí bá ní 3/5 of 1/8 ìtumọ̀ ní pé off náà mọ̀ di kí ni yóò mọ̀ di multiplication kí ni ìdí tó fi jẹ́ multiplication ìdí ni pé tí bá ní off kí la gbọ́ off sí pé nínú tí ó ti yé báwọn pé half of half ìdajì nínú ìdajì ẹ rí pé kí ni ó mọ̀ jẹ́ ìdá mẹ́rin gbogbo tí a bá ká gbé nísìnyí mo rice congo kan a mọ̀ pé congo ká gbé rice congo kan ẹ pa agolo mẹ́wàá ló máa ń kún bẹ́ẹ̀ tí bá ní ìdajì inú odidi yìí ẹ rí pé ìdajì inú odidi òun náà túmọ̀ sí half of one ẹ rí pé kí ni ó mọ̀ fún wa half náà ni okay now half of half ìdajì nínú ìdajì ẹ rí pé kí ni ó mọ̀ di ìdá mẹ́rin òun ni 1/4 ẹgbẹ́ tí wọ́n ń tepo àbóròrò lẹ́yìn tí wọ́n bá sọ pé kí epo ògò kan wọ́n tún lè sọ pé kí ni o epo ìlàjì ìgò wọ́n tún wá lè sọ pé kí ni o epo ìdá mẹ́rin tàbí ìlàrin bó ṣe mọ̀ bá ìdá mẹ́rin àbí ìlàrin ni pé kí ni o ìlàjì odidi òun ló fún wa láàbọ̀ ìlàjì òun ni ó mọ̀ fún wa ní kí ni ìdá mẹ́rin tí mò ń sọ in essence ni pé kí ni o off yẹn yóò mọ̀ jẹ́ ní tí a ń pè ní multiplication pé tẹ́ bá ti rí nínú multiplication ni ó mọ̀ jẹ́ so multiplication ni ó mọ̀ jẹ́ ìjẹ́ tí eléyìí bá yé wa ọ̀jọ̀gbọ́n tún tẹ̀síwájú ní frame 34 tí a ń pè ní kíni ní inú ojú ìwé 20 tí a mọ̀ sí pé 20 ó fẹ́ mọ̀ ṣàlàyé tí a ń pè ní equivalent fraction equivalent fractions kí ni a ń pè ní equivalent fractions so tá a bá multiply numerator wa àti mọ numerator so ti yé bá wọn adẹ̀ tí mọ denominator pé nọ́mbà tó wà lókè àti nọ́mbà tó wà nísàlẹ̀ so tá a bá multiply numerator wa àti denominator wa pẹ̀lú nọ́mbà kan náà ní tí ó mọ̀ fún wa ní kí ló ní equivalent fraction so ọ̀jọ̀gbọ́n wọn ṣàlàyé pé kí ni ìmá multiply numerator àbí denominator numerator àti denominator pẹ̀lú nọ́mbà kan náà ó dà gẹ́gẹ́ bí ké sọ pé mo multiply nọ́mbà wọn pẹ̀lú unity ẹ pé unity ni wọ́n dá kọ́ńbẹ̀ wọn tẹ́ bá ti ń ka ìwé lọ tàbí ẹ̀ ń ṣèṣirò lọ tí wọ́n bá ní unity and it is unity nínú mathematics kí ni àwọn máa ń lo one fún lọ́pọ̀lọpọ̀ ìgbà mo ti wáyé pé tẹ́ bá wo kí ni ẹ̀ ìtọ́jọ́ wọn sọ ni pé kí ni o multiplying the numerator and denominator by the same number
is equivalent to multiplying the fraction by unity. So una ni pé kí tẹ́ bá ti kàwé lọ abẹ́ ṣe kí tẹ́ bá ti kọ́ nǹkan kan pé unity nínú kíni o nínú mathematics 1 ni ó mọ̀ jẹ́ ẹ rí pé tẹ́ bá sọ túmọ̀ unity náà kí ni túmọ̀ unity ẹ pé tí wọ́n bá ní unity pé ẹ jẹ́ ká unite ẹ jẹ́ ká kó jọ ẹ jẹ́ ká wà lọ́kan so unity 1 ni ó mọ̀ já sí so in tó fẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ ni pé tí bá ní 4/5 ìmọ̀ ní equivalent fraction 4/5 ìtọ́ bá ní nǹkan wà equivalent pé ó ṣe déédéé ẹ mọ́ gbàgbé nígbà inú ẹ̀kọ́ set theory a ní yàtọ̀ wà láàrin kí ni o equivalent set àti equal set àwọn lè sọ yàtọ̀ tó wà láàrin méjèèjì fún wa equivalent set àti kí ni o equal set ìgbà wo la máa sọ pé set kan wà equal tó bá jẹ́ pé a jẹ́ subset b tí b náà dẹ̀ sì jẹ́ subset a wọ́n wà equal nìyẹn but equivalent ni pé wọ́n mọ ọjọ́ ní cardinality kankan náà mo bó ti yé mi bẹ́ẹ̀ bí àpẹẹrẹ sì ti máa ní a mi so ẹ rí i pé a mi sì ń kápọ́ jẹ́ set 1 2 3 gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní b bákan náà ẹ̀wẹ̀ ó jẹ́ abc ajá sí pé màmá sọ pé set méjèèjì báyìí o wọ́n wà kí ni o wọ́n wà equivalent they are not equal mo bó ti wà wọ́n wà equivalent ìtumọ̀ ẹ̀ ní pé kí ni ìgbà táwọn sọ pé nǹkan wà equivalent ni pé tó bá jẹ́ pé cardinality set kan equal sí cardinality mìíràn tó bá yẹ pé iye element tó wà nínú set kan ó equal sí iye element tó wà nínú set mìíràn a máa sọ pé wọ́n wà equivalent tó ti yẹ wọn ọgbà sínsìn tí bá ní 1 2 3 tí bá tún wà ní 1 ajá sí pé a àti c ò ní mọ wà equivalent b àti c ò ní mọ wà equivalent ṣùgbọ́n a àti c wọ́n mọ wà equal ìgbà láwọn sọ pé set méjì wà equal tó bá jẹ́ pé set kan ó jẹ́ subset set kejì kí là ń pè ní subset òun tó bá yẹ pé o lè rí element bẹ́ẹ̀ nínú set kan o lè rí nínú element nínú set kejì ó mọ̀ sọ pé kí ni o a ó jẹ́ subset c so that is a is a subset of c and c is what c náà mọ̀ jẹ́ subset a so kí wá ní equivalent fraction tó bá yẹ pé a bá multiply numerator wa àti denominator wa pẹ̀lú nọ́mbà kí ni o pẹ̀lú nọ́mbà kan náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní times 2 ní tí n bá ṣe fún Táíwò mo gbọ́dọ̀ ṣe kí ni mo gbọ́dọ̀ ṣe fún Pẹ̀lẹ́ divided by 2 tó ti ẹ rí i pé tẹ́ bá wò dáadáa pẹ̀lú àlàyé tí wọ́n ṣe ó dà gẹ́gẹ́ bí ká máa multiply rẹ̀ pẹ̀lú 1 náà torí kí ni 2/2 padà fún wa nígbẹ̀yìngbẹ̀yìn yóò mọ̀ fún wa ní 1 mo bó ti wá báyìí ajá sí pé yóò mọ̀ fún mi ní kí ni 8/10 ajá sí pé 8/10 equivalent fraction sí kí ni 8/5 so gẹ́gẹ́ bí àpẹẹrẹ ńsìn mo tún lè obtain equivalent fraction mi ẹ pé ńsìn mo multiply eléyìí pẹ̀lú 2 mo fi get 8/10 ọ̀yà bó ni tí bá multiply pẹ̀lú 3 ńkọ́ yóò mọ̀ fún mi ní 12/15 tí bá tún multiply eléyìí pẹ̀lú 4 ńkọ́ yóò mọ̀ fún mi ní 16/20 gbogbo àwọn eléyìí gbogbo àwọn tí mò ń kọ́ lọ yìí òun ni à ń pè ní equivalent fraction tó bá ti jẹ́ pé òun multiply numerator rẹ àti denominator rẹ pẹ̀lú nọ́mbà kan náà in tó mọ̀ rí ní òun náà ní kí ni òun náà ní equivalent fraction náà ní equivalent fraction ó ti yọ báyìí so ìjẹ́ tí eléyìí bá yé wa tí a sì ti mọ ètí equivalent fraction jẹ́ tí mo dẹ̀ ṣàlàyé fún wa pé equivalent fraction ó dà gẹ́gẹ́ bí kò máa multiply nọ́mbà fraction yẹn pẹ̀lú 1 ìdí tá a fi mọ̀ pé táwọn multiply pẹ̀lú fraction yẹn pẹ̀lú 1 ni pé nígbà yẹn pé nọ́mbà kan náà la multiply pẹ̀lú numerator àti denominator so la multiply pẹ̀lú numerator àti denominator so ọ̀jọ̀gbọ́n wa fẹ́ ṣàlàyé ó ní tá bá ní ẹ̀rí pé aláàkọ́ yìí fraction àkọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a pè ní 8/10 yìí ó ní kí ni o wọn là ń pè ní equivalent fraction rẹ̀ àbí eléyìí ni fraction lẹ́ẹ̀kejì a ní ó wà equivalent sí fraction alákọ̀ọ́kọ́ bó la ṣe wà bó kí la ṣe kí ni mo lámọ̀ ṣe tá bá fẹ́ obtain equivalent fraction ta ni ó sọ ó yá ẹjájọ mọ̀ ṣe pa kí mo lámọ̀ ṣe a máa multiply nọ́mbà ẹ̀kan náà pẹ̀lú rẹ̀ so ti kódà nínú àwọn ìwé mìíràn wọ́n ní àmọ́ àlè nínú ká mọ̀ multiply nọ́mbà kan náà tàbí ká mọ̀ divide nọ́mbà kan náà fún numerator àti kíni o àti denominator ló ọ̀jọ̀gbọ́n náà padà ṣàlàyé síwájú sí bó ti yá báyìí so bó wá ní tó bá jẹ́ pé
ẹ wo gẹ́gẹ́ bí àpẹẹrẹ gbé fraction ẹlẹ́ẹ̀kejì ni mo mú alẹ́ lákọ̀ọ́kọ́ yẹn mo ní 8/10 ẹ rí pé a obtain ẹ pẹ̀lú pa multiply 4/5 pẹ̀lú 2 ẹ rí pé times 2 ní numerator times 2 denominator ló fún wa ní 8/10 mo bó ti wá máa ìpadàbọ̀ sí àbíjá rẹ̀ ìtumọ̀ ìpadàbọ̀ sí àbíjá ni pé okay now tí bá fẹ́ kó wà nínú fraction ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti máa lọ́gá fẹ́ ṣàlàyé pé we can reverse this process so tá a bá fẹ́ ìpadàbọ̀ sí àbíjá rẹ̀ òun náà ni pé kí ni o a mọ̀ wá equivalence eléyìí tó jẹ́ pé kí ni ó ní numerator tó kéré jùlọ ìtumọ̀ numerator tó kéré jùlọ náà ni pé kí ni o kò ní lọ́mọ́ ń bẹ̀ òun là ń pè ní kí ni lowest terms tí wọ́n bá ní ká gbé nǹkan kan sí lowest term òun ni pé kò ní sí common factor nọ́mbà tó lè lọ láàrin àwọn numerator àti denominator wọn gẹ́gẹ́ bí àgbáyé pé ti bá ní 8/10 báyìí so ká pé n bá fẹ́ mọ̀ n bá fẹ́ gbé lọ sí lowest term pátápátá tàbí sì padà bọ̀ sí àbíjá rẹ̀ ẹ rí pé láti 4/5 láti gbé wá tẹ́lẹ̀ ẹ wò pé kí nọ́mbà tó lè lọ náà méjèèjì ẹgbẹ́ nọ́mbà tó lè lọ nínú 8 àti 10 òun ní kíni o òun ní 2 mo bó ti mi ajá sí pé mo lè ní 2 year ilé ọmọ fún mi ní 4 àbí 2 year 5 ẹ rí pé kò sí nọ́mbà mìíràn tó lè lọ ń bẹ̀ mọ́ ajá sí pé lowest term mi ọmọ jẹ́ kíni 4/5 gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ti máa ní 16/20 bí àpẹẹrẹ ẹ rí pé equivalent fraction 4/5 náà ni ọ̀yà tí bá fẹ́ mọ ibi tí ò ní ṣe lọ́mọ òun náà ni pé tí bá ní òkè ká pé 2 lè lọ ń bíbá yìí ó jẹ́ 8/10 2 tún lè lọ 4/5 so ẹ̀rí nọ́mbà ìgbẹ̀yìn pátápátá yìí òun là ń pè ní kí ni òun là ń pè ní lowest term so òun là ń pè ní lowest term òun náà ló dẹ̀ ṣe wọ́n jẹ́ kí ni òun náà yóò wọ́n jẹ́ equivalent fraction àwọn nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀yà ọ̀dọ̀gbọ́n àfẹ́ dán wa wò pé bóyá a ti gbọ́ àlàyé eléyìí táwọn ṣe kí ni o eléyìí táwọn ṣe àbáwọn ṣe ẹ̀rí pé tẹ bá wo frame 36 yẹn wọ́n sọ fún wa pé this fraction bóyá 84/108 so reduce to its lowest term ọ̀yà bó ní ká gbé lọ sí lowest term rẹ̀ fraction ibi tí ò ní ṣe lọ mọ́ rárá ọ̀yà àfàtàì tó lè ṣe ibi tí ò ní ṣe lọ mọ́ rárá tí a mọ̀ sí lowest term rẹ̀ ọ̀yà kí náà wọ́n jẹ́. àríkọ́ fi 2 divided kó jẹ́. ọ̀yà a lè kọ́kọ́ fi 2 divided ṣùgbọ́n tá a bá ṣe fún numerator a gbọ́dọ̀ ṣe fún denominator yóò mọ̀ jẹ́ 24/54 àbí 22/54 ọ̀yà lẹ́yìn rẹ̀ ńkọ́. Bọ̀ no kí ni lè kó jẹ́ 22 bọ̀. 42 àbí ẹ má bínú 42/54 àwa tá a wà ní orí ìkànnì Facebook a lè gbé tápá ní èsì sí àwọn náà lè fi sọwọ́ àmọ́ yìí láti bíbá yìí náà ọ̀yà wọ́n gbọ́. 21/27. kí lẹ pé. a tún máa fi 2 divided sí. so tá a bá tún fi 2 divided yóò mọ jẹ́ kí ni o 21/27 ṣùgbọ́n 2 lè lọ mọ́ ṣàlàyé lọ́sẹ̀ tó lọ pé nọ́mbà wo ni 2 lè lọ bó láti máa mọ nọ́mbà tí 2 lè lọ ń bẹ̀ tó bá jẹ́ pé owó ìparí nọ́mbà ọ̀hún tó wá parí pẹ̀lú even number tàbí 0 ajá sí pé 2 lè lọ ń bẹ̀ tó ti ń bá wọn tó bá yẹ pé kò parí pẹ̀lú even number kò láǹjà tarí nú 2 lè lọ ń bẹ̀ ni ajá sí pé 2 lè lọ ní 21 àwa ò gbé ṣe 3 lè lọ bó láti máa mọ̀ pé 3 lè lọ nú nọ́mbà kan tó bá yẹ pé o bá ro díjìtì nọ́mbà ń papọ̀ tó wà ń fọ nọ́mbà tí 3 lè lọ ń bẹ̀ ajá sí pé 3 lè lọ nìyẹn ẹ rí pé 21 yìí a ní 2 àti 1 àbí ẹ rí pé tẹ bá wo 2 àti 1 yẹn 2 plus 1 mọ̀ fún mi ní 3 lè lọ́nu 3 ajá sí pé 21 yẹn 3 lè lọ ń bẹ̀ so ẹ rí pé tá a bá fi 3 gélé yóò mọ̀ jẹ́ 7 divided by 9 ẹ mọ́ gbàgbé nọ́mbà tá a fi mọ́ gé ó gbúdọ̀ jẹ́ kí ni o ó gbúdọ̀ jẹ́ nọ́mbà tó lè ṣe kí ni o tó lè lọ nínú numerator wa àti denominator wa ajá sí pé 7/9 torí pé kò sí nọ́mbà kankan tó tún lè lọ mọ́ a máa pè ní kí ni lowest term lowest term 84 divided by 108 so ọ̀jọ̀gbọ́n ní nígbà tẹ́ ti mọ̀ ọ́n yẹ káre so wá lọ sí frame eléyìí tó kàn tí a mọ̀ sí frame 37 ní 21 ọ̀fẹ́ mọ̀ ṣàlàyé fún wa bó la ṣe lè mọ̀ define the fraction a ti mọ̀ bá ṣe lè mọ̀ multiply fraction àfàtà ẹ̀sọ́ hàn mí létí bá ṣe lè mọ̀ multiply fraction bó wọ́n ṣe láàmọ̀ multiply fraction tá a bá ń ṣe kí ni o
a multiply numerator pẹ̀lú numerator àti a multiply numerator pẹ̀lú numerator denominator náà pẹ̀lú kíni o denominator ó dá bó láṣẹ a máa divide the fraction papọ̀ àwọn kan náà fẹ́ fi gbọ́ ẹ mọ́ gbàgbé tí mo ṣàlàyé síwájú pé tá a bá ní fraction a lè gbọ́ yé sí division mo bó ti a máa kó gẹ́gẹ́ bí àgbẹ̀ tí bá ní 6 divided by 3 fraction ni o kódà improper fraction ni pẹ̀lú torí numerator ju denominator lọ àbí ìtumọ̀ 6 divided by 3 òun náà ni pé kí ni 3 mélòó ní máa rí inú 6 oh so 3 mélòó ní máa rí inú 6 láì pé mélòó ni méjì àbí so ọ̀yà ká pé mo wá fẹ́ ro èrò eléyìí nínú fraction kan pé a bá ní wọn ẹ má gbàgbé pé olófà yìí pé n bá ní 6 divided by 3 ṣe é pé ìtumọ̀ ẹ̀ náà ni pé 6/3 àbí eléyìí àti eléyìí kankan náà ni ọ̀dà bóun ti bá ní 1 divided by 1/4 nǹkan 1 divided by 1/4 pẹ̀lú àlàyé tí mo ṣe ẹ má gbàgbé o mo ní 1 divided by 1/4 náà máa jẹ́ 1/1/4 ìtumọ̀ ẹ̀ ni pé 1/4 bí òbí mọ̀ rí inú 1 ìlàrin mélòó ní mọ̀ rí inú odidi ọ̀yà ẹja gbọ́ yìí síbẹ̀ so tàbá ti gbá àrìn yìí yé òun náà ni ó sọ in tí division ọmọ jẹ́ kó láti divide méjì papọ̀ ìlàrin ẹgbẹ́ 1/4 ni pé ìlàrin mélòó la máa rí inú odidi kan ta ni ó sọ ìlàrin mélòó la máa rí inú odidi kan ìdá mẹ́rin wo la máa rí inú ìdá mẹ́rin mélòó la máa rí inú odidi ẹ ṣeun ẹnìkan ká ló ń bẹ̀rẹ̀ pé mélòó mẹ́rin náà ni tó ti yẹ bá wọn ẹgbẹ́ tó bá ní ókè mo fẹ́ ra òróró ìlàrin ẹgbẹ́ ìtumọ̀ ìlàrin ni pé tí n bá pa ìlàrin kan tí n bá tún pa mọ́ ìlàrin kejì ìlàrin kẹta ìlàrin kẹrin yóò padà ṣe kí ni o yóò padà tó odidi tó nílùú àwọn ọmọ ń pè ní ìdí ẹ̀rin so ìdí ẹ̀rin pé mo fẹ́ òróró ìdí ẹ̀rin túmọ̀ mo fẹ́ òróró ìdí ẹ̀rin ni pé kí ni o ìdá mẹ́rin ìgò tó ti yẹ wa bó la ṣe á mọ̀ pé 4 ni ẹgbẹ́ tẹ bá wọ́n sí ó dà gẹ́gẹ́ bí ike máa sọ pé kí ni o 1 times 4 ìtọ́jú ọ̀gbọ́n wá fẹ́ sára yìí pé tí bá fẹ́ ṣe kí ni tí bá fẹ́ multiply tí bá fẹ́ divide fraction méjì fóònù ara wọn dáhùn tí bá ní 1/2 divided by 5/6 oní pé kí n mọ́ dára mi láàmú so oní pé kí ni o kí n mọ́ dára mi láàmú yóò mọ́ dà gẹ́gẹ́ bí ike mọ́ ṣe kí ni o 1/2 times 6/5 kẹ́ bá ṣe bọ́ nígbà yìí pé kí ni 1 divided by 1/4 fún wa ní 1 times 4 ajá sí pé half divided by 5/6 ọdún yìí mọ̀ sọ division in multiplication ṣùgbọ́n kí n tó lè sọ di multiplication máa takìtì àwọn nọ́mbà kejì hàn tó ti rí bá wọn ajá sí pé half divided by 5/6 yóò mọ̀ fún mi ní kí ni o half times 6/5 yóò mọ̀ fún mi ní half times 6/5 ilé yóò mọ̀ fún mi jẹ́ kí 6/10 báyìí mo rò bó ti yọ báyìí ilé yóò mọ̀ jẹ́ 6/10 báyìí ọ̀dà tí máa ní 7/13 divided by 3/4 nǹkan pẹ̀lú àlàyé eléyìí tá a ti ṣe kí ni ó mọ̀ jẹ́ o kí ni ó mọ̀ jẹ́ o so yóò mọ̀ jẹ́ 7/13 times 4/what 4/3 ẹgbẹ́ kò sí nǹkan kan kó lè ẹmọ́dẹ́ ìgbàgbé tá a bá ti ní multiplication afẹ́ multiply méjèèjì papọ̀ kí ló fi sọ fún wa numerator pẹ̀lú numerator that's 28 divided by denominator pẹ̀lú denominator 39 ẹgbẹ́ lowest term ló wà torí kò sí nọ́mbà kan náà nọ́mbà kan tó lè lọ́nà méjèèjì gbogbo ti yọ báyìí ọ̀yà nínú bíbá tá a dé bíbá yìí ọ̀jọ̀gbọ́n wa fẹ́ ṣe kí ni o wọ́n fẹ́ ṣàlàyé reciprocal fún wa kí la gbọ́ yé nípa reciprocal kí ni ìtumọ̀ reciprocal gbogbo àná la máa sọ pé dákun mọ́ rí mi fín o mọ́ rí mi fín rárá respect is reciprocal reciprocal fẹ́ jọ ti mathematics náà kódà ẹlòmíì kan máa ń sọ òwe wọn pé respect is reciprocal kódà àwọn ẹlòmíì fi kọrin respect is reciprocal àbí kí ni ìtumọ̀ reciprocal ní mathematics àpáta ìsọsọ tó gbìyànjú ẹnìkan sọ̀rọ̀ ní Facebook ta ni ó gbìyànjú rẹ̀ ta ni ó sì gbìyànjú rẹ̀ so tàbá ní reciprocal ẹtì ẹja ẹgbà mọ̀mọ̀túnmọ̀ ọ̀rọ̀ látàn torí ọ̀rọ̀ gangan tí bá ní sí okay now bathroom ẹgbẹ́ wọn máa ń lo àpèjúwe wọn lọ́pọ̀lọpọ̀ tàbá ní bathroom ìmọ̀ bọ̀ bá gbé ìbò téèyàn mọ̀túnmọ̀ rẹ̀ bathroom bath òun ní ìwẹ̀ room ní yàrá
sáwà tún bathroom sí yàrá ìwẹ̀ ẹ mọ̀mọ̀ túmọ̀ kankan látàntòrí ẹ pé n tó túbọ̀ sí ni pé ilé ìwẹ̀ ni wọ́n ń sọ kí ni túmọ̀ respect tí máa fún ẹ pé respect is reciprocal kí ló túmọ̀ sí respect is reciprocal mo ń pọn lé wọn náà ṣe kí ni wọn náà pọn mi lé ṣùgbọ́n tá a bá ní reciprocal nínú mathematics so tí n bá ní 5/3 reciprocal 5/3 ọmọ fún mi ní kí ni o yóò mọ̀ fún mi ní 3/5 mo bẹ get báyìí so tí n bá ní 2/1 reciprocal 2/1 ọmọ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ half that is okay now 2/1 tẹ́lẹ̀ èmi mo gùn ọ́ lókè ọ̀yà jẹ́ wọ́n náà wàá gùn mí mo bẹ get báyìí 2/1 pé 2 ló wà lókè tẹ́lẹ̀ ọ̀yà jẹ́ 1 náà wà lókè òun náà ní kí ni reciprocal àti bẹ́ẹ̀ náà ti yọ pé respect is reciprocal ní bá pọn dé ìwọ náà pọn mi lé bó o bá pọn mi lé mi náà ṣe kí ni o èmi náà yẹpẹrẹ rẹ ìtumọ̀ rẹ̀ nìyẹn sọ mo bó ti yá báyìí sọ reciprocal nìyẹn so n tó fi ṣàlàyé ni pé tá a bá divide fraction méjì papọ̀ yóò mọ dàbí ká sọ pé kí ni o fraction aláwọ̀kọ́ times reciprocal ẹlẹ́ẹ̀kejì mo bó ti ẹ́ gbé ta ṣe lókè yìí náà ni pé tá a bá ní 7/13 divided by 3/4 ajá sí pé kí ni o pẹ̀lú tó ṣàlàyé pé yóò mọ jẹ́ fraction aláwọ̀kọ́ tí ń ṣe 7/13 times reciprocal ẹlẹ́ẹ̀kejì kí ni reciprocal 3/4 pẹ̀lú àlàyé tí mo ṣe àfàtà 4/3 ẹ ṣeun mo bó ti wá báyìí so tó fẹ́ mọ ṣàlàyé bẹ́ẹ̀ ni nínú reciprocal bá ẹ̀jẹ̀ tó ṣàlàyé nǹkan kan fún wa à ń pè nǹkan kan ní multiplicative inverse àkọ́nà à ń pè nǹkan kan ní inverse so but multiplicative
ẹjọ́ sister Alima ẹjọ́ ṣé ẹ̀yin ti máa ṣe pé program tẹ́lẹ̀ kí ló máa ṣẹlẹ̀ bá ṣe bó ti máa ṣẹlẹ̀ ní àbí kí ló ṣẹlẹ̀ ṣé máa wá padà online. ẹ jẹ́ kí n chat wọn up ọ̀nà kó wá lọ jẹ́ pé fóònù wọn ló kú bọ̀ fóònù ò lè kú ná nẹ́tíwọ́ọ̀kì ẹ̀rí mi náà ti kúrò online tipẹ́ nẹ́tíwọ́ọ̀kì yẹn ló kọ́kọ́ tì mí kúrò but ẹ jẹ́ kí n check wọn wò ná. Hello? Hello? Hello sir. Yeah, ẹ má bínú ẹ̀rọ mi múná lọ ní o. Yeah, ẹ má bínú pẹ̀lú in tó ṣẹlẹ̀. So in tí mo ń ṣàlàyé lọ lọ́wọ́ òun ni reciprocal. So mo ń ṣàfiwé rẹ̀ pẹ̀lú multiplicative inverse. So mo ń ṣàfiwé rẹ̀ pẹ̀lú multiplicative inverse. Ìní pẹ́ pa eléyìí. So mi ò àti mọ ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè wa Ọlọ́run kó ṣàánú. So a ní multiplicative inverse. Sẹ́rí tá bá ní inverse ó ní pé kí ni mo operate pọ̀ mọ́ element kan tí ó mọ̀ fún mi ní identity element. A dẹ̀ sì mọ̀ pé kí ni o identity element ní under multiplication òun ni 1. Kí ni máa multiply pẹ̀lú 2 tí ó mọ̀ fún mi ní 1 padà ẹ rí pé half ni. Half yẹn wá ṣe kí ni ń ṣe reciprocal 2. Mo bó ti yọ báyìí. Ajá sí pé reciprocal ó papọ̀ mọ́ multiplicative inverse. Mo bó ti yọ báyìí. So ibi tá gbọ́ yìí ni pé tá bá ṣe fẹ́ ṣe kí ni o tá bá fẹ́ divide number kan ó dà number méjì ó dà gẹ́gẹ́ bí ká sọ pé kí ni number alákọ̀ọ́kọ́ multiply by reciprocal ẹlẹ́ẹ̀kejì. Mo bí ó ti yé wa torí àkókò àti n tó ṣẹlẹ̀. So ẹ jẹ́ kí n sáré ṣàlàyé ọyọ kan sí. So eléyìí tí màá máa ṣe kí ni ibi tí màá ti dúró lẹ́yìn rẹ̀. So ohun gbé wà ní pé tá bá wo frame 41 bí tán ti ń ṣàlàyé addition and subtraction of fractions bó la ṣe lè mọ ọ̀rọ̀ ẹ̀rí pa ti mọ multiplication àdẹ̀tí mọ division bó la ṣe máa multiply fraction méjì papọ̀ náà ní pé ká multiply numerator àti numerator papọ̀ bó la máa ti bó la ṣe mọ divide fraction méjì papọ̀ òun náà ní pé kí ni o fraction aláwọ̀kọ́ multiply by reciprocal ẹlẹ́ẹ̀kejì ó yé wa. So bó la ṣe máa wá ro àwọn méjèèjì papọ̀
bá ṣe lè mọ ro àwọn méjèèjì papọ̀ òun náà ni pé kí ni bá ṣe lè mọ ro wọn papọ̀ òun náà ni pé kí ni o òun náà ni pé tó bá jẹ́ pé fraction méjèèjì ẹgbẹ́ tá a bá wo bí wọ́n tó bá jẹ́ pé fraction méjèèjì yẹn ó bá ní denominator kankan náà ajá sí pé àpọ́n ti pín tó bá ti lè ní denominator kankan náà yẹn so a kàn mọ ro numerator àti a mọ ro numerator tàbí ká mọ yọ denominator yẹn kó nu ara wọn a wá divide pẹ̀lú numerator kankan náà tí wọ́n nìyẹn ní tí mo ṣàlàyé ni pé ká gbé mo ní 3/5 plus 4/5 ẹ gbé 3/5 5 denominator ni tẹ́ bá wo fraction kejì náà ti ṣe 7/5 5 bẹ́ẹ̀ náà denominator àwọn méjèèjì ti papọ̀ wọ́n ní ká ẹ mọ́ dára yín láàmú so ẹ kàn ro numerator méjèèjì papọ̀ yóò máa jẹ́ 3 plus 4 over denominator tó papọ̀ ẹ̀ tí ń ṣe 5 mo bó ti yẹ báwọn so ajá sí pé kò nídìí ká dára yín láàmú tó bá ti jẹ́ pé denominator àwọn méjèèjì papọ̀ yóò máa jẹ́ kí ni o numerator plus denominator divided by that denominator bó wá ní tó bá yẹ pé denominator wọn ò papọ̀ ńkọ́ tí denominator wọn ò papọ̀ tí ajá sí pé ẹ sọ wọn di kí ni equivalent fraction ẹ sọ àwọn méjèèjì di equivalent fraction bẹ́ẹ̀ sì mo ní 1/3 plus 1/4 plus káwọ́ pé 3/4 1/3 plus 3/4 so ti yá báyìí ẹ rí pé ọ̀nà tí mo lè gbà tó fi jẹ́ pé kí ni o tí wọ́n fi ní equivalent fraction òun náà ni pé báyà kí n multiply fraction láàkọ́kọ́ pẹ̀lú 4 ẹ rí pé 1/3 mo pa láàkọ́kọ́ 3/4 lẹ́ẹ̀kejì so fraction láàkọ́kọ́ pẹ̀lú 4 fraction lẹ́ẹ̀kejì pẹ̀lú kí ni o pẹ̀lú 3 ẹ pé tá a bá padà ṣe tán àwọn méjèèjì ọmọ ní kí ni wọ́n mọ̀ ní fraction eléyìí tí a ń pè ní kí ni o eléyìí tí a ń pè ní 12 ẹ̀dẹ̀ mọ́ gbàgbé tó bá fi lè mú fraction papọ̀ tí ń ṣe 12 yẹn ajá sí pé a lè ro numerator tàbí ká yọ numerator kó ara yóò máa jẹ́ divided by fraction tó papọ̀ yẹn mo bó ti wá ẹ rí i pé 12 yẹn tẹ́ bá wo 12 yẹn sí 3 àti 4 kí ló ṣe déédéé ó ṣe déédéé LCM wọn ó ṣe déédéé LCM wọn ajá sí pé tẹ́ ẹ bá fẹ́ dára yín láàmú tí fraction wọn papọ̀ yín tẹ́ kàn ṣe ní pé kí ni o ẹ wá LCM àwọn méjèèjì tẹ́ bá ti mọ̀ LCM àwọn méjèèjì òun náà ni pé lẹ́yìn rẹ̀ ẹ wá ṣe kí ni o ẹrù ajá sí pé kí ni ó papọ̀ ẹ wo pé kí ló fi papọ̀ tí ó fi fún wa ní LCM yẹn so tí ń ṣe equivalent fraction yẹn a máa ro numerator yẹn àti denominator papọ̀ torí àkókò àti torí ẹ̀rọ mi so máa dúró báyìí lálẹ́ yìí mo tọrọ gáfárà pé ká má bínú ní pòní so pẹ̀lú Ọlọ́run bá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú lórí rẹ̀ so mi mọ̀ bóyá a ní ìbéèrè kan àbí ìbéèrè mìíràn so kí n tó parí ètò náà ìbéèrè.